ọmọ yorùbá lèmi ò swagger a tún ti dé bá a ṣe ń dé o. Mabel blog, so à ń illustrate program yìí ní èdè yorùbá. So gẹ́gẹ́ bí George ṣe adájọ́ bó ṣe béèrè lọ́wọ́ Chijioke pé ṣé bàbá ẹ̀ ti ràn lọ́wọ́ rí láti ṣoríire nínú bísínẹ́sì kan tó ti ṣe rí nílé ayé ẹ̀. Nísìnyí ó wá ń dá bàbá ẹ̀ lẹ́bi pé ó kówó lẹ̀ fún ẹ, pé ohun tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó kò yẹ kó kan ọmọ rárá, kò yẹ kí ọmọ fẹnu sí rárá àtọ̀, pé ó máa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn òbí tó máa ń fi sínú tó kì í sọ síta. So wọ́n ní pẹ̀lú gbogbo ohun tí tó rò nípa bàbá ẹ̀ yìí gbé ìgbésẹ̀ ńlá tó ń gbé 45 million sí ẹ lọ́wọ́. So òun wá dáhùn, Chijioke ó wá dáhùn pé bàbá òun pé ó kọ̀ fún òun lówó yẹn ni pé torí ó nílẹ̀ kan tí bàbá òun ti tà, pé ó ní owó kan tí bísínẹ́sì tí bàbá òun ó ṣàbẹ̀ sí ní wá àtàmọ́ àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, pé bísínẹ́sì kan tí bàbá òun ní tẹ́lẹ̀. So nígbà tí bísínẹ́sì yẹn wá ní problem, so ó ní wọ́n san owó padà fún bàbá òun. Ó ní àtìgbà yẹn lòun ti ń rò pé bàbá òun máa ṣí ilé iṣẹ́ fóun. Ní adájọ́ bá ní òun fẹ́ kó mọ nǹkan kan dájú pé owó bàbá ẹ̀ ni kì í ṣe owó tiẹ̀. Ohun tí bàbá ẹ̀ bá fẹ́ fowó ẹ̀ ṣe ó ní ẹ̀tọ́ sí, kì í ṣe ẹ̀tọ́ ẹ̀. Níwọ̀n ìgbà tí bàbá yẹn yìí wà nílé ayé, òun ló lówó ẹ̀. So adájọ́ bá ní kóun náà kó fi rora ẹ̀ wò, pé tí òun náà bá kówó lórí ọmọ, pé níwọ̀n ìgbà tí bàbá àti ìyá ọmọ ò sí pọ̀ mọ́, so bàbá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe lórí ọmọ, so pé kí wàhálà má ba lè wà lórí bàbá láàrin bàbá àtọmọ. Ìwọ tó dẹ̀ jẹ́ ọmọ, ṣé inú ẹ máa dùn pé kọ́mọ yẹn kó má fi ẹ̀mí ìmoore hàn ẹ́? So wọ́n bá bí pé ṣé ó bẹ́ẹ̀ ni kó tó kówó yẹn síta, páwọn ẹgbẹ́ ẹ wà ń ta náà, àwọn ẹgbẹ́ àwọn ọmọ inú ẹ, àwọn tí ò tó ẹ, tán ní bàbá tó máa ṣe fún wọn, ní bàbá tó máa kówó jáde. So àwọn fẹ́ kó mọ àǹfààní ohun ọrọ̀ tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí, pé owó bàbá ẹ ni, pé ẹ̀tọ́ ẹ dẹ̀ ni láti dá owó bàbá ẹ padà fún bàbá ẹ. Wọ́n nítorí ohun tó bá ṣe lénìí wàá jèrè ẹ̀ lọ́la. Àwọn ń gbà ẹ́ nímọ̀ràn ni o, nínú nǹkan táwọn ti ìrírí ilé ayé, wọ́n láwọn ń gbọ́, má sọ̀rọ̀ níṣó. So arákùnrin wá sọ pé òun fẹ́ máa sanwó yẹn díẹ̀díẹ̀ fún bàbá òun. So adájọ́ wá béèrè pé èló ló ti fún láti ìgbà yẹn. Adájọ́ wá ń béèrè pé èló ló fẹ́ máa fún. Ó lóun lè fẹ̀rẹ̀ sí ní máa fún bàbá òun ní 5 million. Ó lóun fẹ́ máa fún bàbá òun ní mílíọ̀nù méjì lọ́dọọdún. Adájọ́ ní ọ̀rọ̀ rúnrún ló ń bá òun sọ yìí.
ní arákùnrin yìí ní iye táwọn torí nǹkan táwọn èrè táwọn ń rí lórí bísínẹ́sì yẹn nìyẹn. wọ́n ní 35 million ní owó tí báǹkì dá padà fún ẹ but àwọn fẹ́ kó ní sọ́kàn pé 15 million ló máa kó sórí bísínẹ́sì yẹn kó dẹ̀ mọ̀ pé owó yẹn ìwọ kọ́ ló ní. ó rò pé bá torí bàbá ti kówó sílẹ̀ wọ́dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe bísínẹ́sì nìṣó ó ti rò pé bàbá ò ní ẹ̀tọ́ sí bísínẹ́sì yẹn mọ́. sádájọ́ bá níwẹ̀ jẹ́ ká ní sùúrù kí bàbá ẹ̀ dé tí bàbá ẹ̀ bá dé kó wá sọ tẹnu ẹ̀ but àwọn kan gbà ẹ́ nímọ̀ràn ní ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọmọ pé bàbá ló kówó lẹ̀ fún ẹ bàbá tó dẹ̀ kówó lẹ̀ fún ẹ kó fi ṣe bísínẹ́sì ó yẹ kó fẹ̀mí ìmoore hàn nítorí adájọ́ jẹ́ kó mọ̀ pé arákùnrin Mr. Paul tó jẹ́ businessman ìyẹn ti jẹ́ kí adájọ́ mọ̀ pé lọ́sẹ̀ọ̀sẹ̀ pé iṣẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ gan ló pè ní ó ní nínú bísínẹ́sì yẹn ó láwọn rí 1.6 million nínú bísínẹ́sì yẹn 1.6 ọmọ bàbá dẹ̀ wá fi ń yé wá ń sìn pé òun fẹ́ make sure pé kóun máa dá 2 million padà fún bàbá òun lọ́dọọdún. Meanwhile ohun tó dẹ̀ wá ń bẹ̀ ni pé wọ́n rí 1.6 businessman yẹn ní pé kò sí bó ṣe lè rí pé kì í ṣe pé kó má rí 1.6 million ọ̀kó jù bẹ́ẹ̀ lọ nínú business yẹn. So màá tún confirm pé ṣé 1.6 yẹn ṣé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni àbí oṣooṣù débi pé ọmọ yẹn wá fẹ́ wò pé òun máa fún bàbá òun ní 2 million ní oṣooṣù lọ́dọọdún sorry. So adájọ́ ní kó pe bàbá kó ń lọ pe bàbá ẹ̀ wọlé. Bàbá ló wọlé yìí sí bàbá ní òun ní Chief John. adájọ́ lòun ò fẹ́ gbàsìkò púpọ̀ òun kò fẹ́ kó sọ bí ọ̀rọ̀ ṣe rí gangan. bàbá ní kọjọ kó gbà òun láàyè kóun lè kó fún ní ààyè àti sùúrù kóun lè ṣàlàyé tòun. bàbá ní ọdún 10 sẹ́yìn póun ní fáktírì iléeṣẹ́ yẹn wá jóná. wọ́n ní láti gbà yẹn nìṣòro ti dé bá wọn. àwọn wá ń bá ọ̀rẹ́ àwọn kan gbìmọ̀ pé kí làwọn lè ṣe. So ọ̀rẹ́ àwọn yẹn wá sọ fún wọn pé káwọn bẹ̀rẹ̀ sí máa ṣe bìrúdì change àwọn tó ń ṣẹ́ owó. ó lóun mẹni tó ń ṣe náà fi introduce Mr. Paul sóhun. so bó ṣe bá Mr. Paul sọ̀rọ̀ nìyẹn. bàbá wa ní òun fẹ́ kó bá òun fa ọmọ òun sínú iṣẹ́ yẹn tó ọmọ òun yìí ọmọdé yìí ni ó dẹ̀ yìí lágbára òun tóun bàbá òun ti ń dàgbà. pé ohun tóun fẹ́ kó bá mi ṣe fún ọmọ mi nìyẹn. wọ́n wá láwọn máa ran bàbá lọ́wọ́. bàbá wa mọ́mọ́ ẹ̀ lọ́bẹ̀. bàbá ní kó bá wọn kọ wọ́n wá gbà. bàbá láwọn kọ́kọ́ fún ní chẹ́ẹ̀kì 5 million. wọ́n ló toró ṣèyàwó ni so àwọn fi yọ̀ǹda 5 million fún àti inú 5 million yẹn ló ti máa wọ ọkọ̀ ló ti máa tọ́jú ìyàwó àtọmọ ìyẹn bàbá ẹ̀. mí ìpò fẹ́ lọ kọ́ṣẹ́ ni bàbá ẹ̀ ṣe gbé 5 million sílẹ̀ pé nínú 5 million yẹn á máa jẹun ó dẹ̀ níyàwó lọ́mọ so that a lè fọkàn sórí iṣẹ́ yẹn nítorí àwọn ọmọ kò ṣèyàwó ni kò dẹ̀ sí owó rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀. bàbá ló ń sọ̀rọ̀ yìí ń sìn ẹ má bá wa ká lọ ẹ má gbàgbé ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa share torí
ọ̀rọ̀ Yorùbá ó ṣe pàtàkì, ó yẹ káwa náà máa kẹ́kọ̀ọ́ nu justice court yìí, ó yẹ ká máa kẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ńlá ni o, ẹ̀kọ́ ńlá ni. kọ́lọ́run fún wa lọ́mọ tó máa láàánú wa o, ọlọ́run má fún wa lọ́mọ gbàjẹ́ sinmi o, kọ́lọ́run máa ṣàánú wa o. ẹ máa bá wa ká lọ, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa post, ẹ pe àwọn èèyàn kan wá gbọ́ ní Yorùbá. ẹ ṣeun, mo dúpẹ́ o. adájọ́ bá béèrè lọ́wọ́ ẹ pé ó ṣe ìṣèyàwó lóòótọ́ pẹ̀lú ọmọ méjì. so bàbá ní wọ́n wà nínú business yẹn fún ọdún kan, pé àwọn wá ń béèrè lọ́wọ́ ẹ pé báwo ni business olówó dà. bàbá ní businessman tó mú wá fóun yẹn pé òun ò mọ̀ láti ibì kan, bọ̀ wọ́n kàn introduce ẹ̀ sóun ni. wọ́n láwọn dẹ̀ ti kọ́ níṣẹ́. bàbá wa ní èlò ló máa ná òun. bàbá ní èlò ló máa cost òun, èlò ló máa jẹ́ tọ́mọ òun bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní dá tiẹ̀ lẹ̀. so businessman yẹn wá sọ fún bàbá pé ó máa wọ 50 million tí wọ́n máa need. bàbá wa ní 50 million bó lòun ti fẹ́ rí. bàbá wa béèrè lọ businessman yẹn pé ṣé o lè yá mi díẹ̀ nu 50 million yẹn, ni businessman yẹn ní rárá, pé kò ṣeé ṣe, pé bàbá ló máa lọ wá gbogbo owó yẹn wá. bàbá wa lòun wá lọ bá báǹkì òun. so báǹkì fún bàbá lọ yáwó báǹkì. bàbá wa so bàbá ní àwọn lọ bá báǹkì, ìgbà táwọn lọ bá báǹkì àwọn yáwó lọ́wọ́ báǹkì. lẹ́yìn táwọn yáwó lọ́wọ́ báǹkì tán, àwọn dẹ̀ bàbá ò sọye táwọn yá lọ́wọ́ báǹkì lọ́rọ̀ kan nínú ọ̀rọ̀ yìí, tí wọ́n láwọn wá wó owó kun, àwọn wá kó fún Mr. Paul ìyẹn businessman yẹn, àwọn wá kó fún, àwọn fún ní owó yẹn, pé tó yẹn bá ti tó bí ọdún kan, pé ìjọba máa dá 20 million padà. ó ní tó bá ti pé ọdún kan ìjọba máa dá 35 million padà. bàbá wa ní àwọn fẹ́ dá 20 million táwọn yá lọ́wọ́ báǹkì, àwọn fẹ́ dá padà. so normally bàbá ń retí pé gẹ́gẹ́ bí ohun tó ń sọ fún bàbá pé 35 million ni, nínú 35 million yẹn bàbá wa fẹ́ dá 20 million padà fún báǹkì, so a kù 15 million lọ́wọ́ bàbá. so ohun tí bàbá sọ bíbá yìí nìyẹn, ẹ jẹ́ a máa bá ká lọ. adájọ́ ní ó yá 20 million lọ́wọ́ báǹkì, bàbá ní bẹ́ẹ̀ ni. wọ́n ní central bank return owó yẹn táwọn tó fi dá business sílẹ̀. so wọ́n nígbà tó pé ọdún kan pé central bank ti dá 35 million padà, bó tó mọ àwọn bó ṣe gbówó bẹ́ẹ̀ nìyẹn, bó ṣe blọ́ọ̀kì arákùnrin tó ń kọ́ iṣẹ́ nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí ní dá ṣe business yẹn nìkan lọ. bàbá kò yọjú sí bàbá, kò ṣe anything, kò pé bàbá bá bẹ̀rẹ̀ sí ní wá kiri. ìgbà tó sún bàbá, bí bàbá ṣe pé arákùnrin yẹn nìyẹn pé kó bá òun wá ọmọ òun. míì pé arákùnrin tó jẹ́ businessman Mr. Paul yẹn lẹ́sẹ̀ ńlẹ̀, ó lè fẹjọ́ ọmọ bàbá yìí sun ìjọba. so ó lẹ́sẹ̀, ó mọ gbogbo ẹsẹ̀ tóun lè gbé tóun lè fi da ọ̀rọ̀ yẹn rú. so ó kọ̀ wò pé nǹkan kan tóun kọ́kọ́ máa ṣe ni pé káwọn gbé wá sí justice court. so torí ẹ̀ náà ṣe wà ń bẹ̀ báyìí sí. bàbá wọn wá bèèrè lọ bàbá pé ìgbà wo lẹ béèrè pé kọ́mọ yín mówó yẹn wá. bàbá ní ọdún kan àtààbọ̀ ń sìn. wọ́n ló ti ń lo owó yẹn láti máa ṣe bísínẹ́sì fún ọdún kan àtààbọ̀, kò dẹ̀ dáwó padà fáwọn, pé kò dẹ̀ dáwó padà fáwọn káwọn lè rí ibi lọ san gbèsè táwọn yá ní báǹkì. wọ́n ní òun ló sún àwọn débi táwọn wà ń sí, táwọn fi dé court, táwọn fi délé ẹjọ́.
bàbá ní ohun táwọn ń béèrè ń sìn ni pé kó báwọn kó gbogbo 50 million yẹn àti registration paper gbogbo ohun tí ó kan business bàbá fẹ́ gbà padà. bàbá nítorí àwọn máa wẹ́lò míì tó máa bá àwọn tọ́jú iléeṣẹ́ àwọn nìṣó. bàbá nítorí ìgbà táwọn ti trust ẹ̀ lẹ́ẹ̀kan tó ti fail tó ti kó rọ́ sínú ẹ̀ tó bẹ̀ sí ní yan àwọn jẹ pé àwọn fẹ́ wẹ́lò míì tó máa bá àwọn ṣe iṣẹ́ àwọn nìṣó. so bí adájọ́ ṣe kọjú sí bí adájọ́ ṣe kọjú sí ọmọ bàbá nìyẹn tó jẹ́ Chijioke. bí adájọ́ ṣe kọjú sí ọmọ Chijioke nìyẹn pé gbogbo ohun tó sọ tẹ́lẹ̀ pẹ̀lú ohun tí bàbá ẹ̀ sọ ń sìn ìyàtọ̀ ńlá wà ń bẹ̀ pé bísínẹ́sì tó sọ pé wọ́n ṣí fún ẹ pé pẹ̀lú gbogbo ohun tó wọ́n táwọn gbọ́ lẹ́nu bàbá ń sìn ni pé ìwọ gangan kọ́ náà ṣí fún bísínẹ́sì yẹn fún ìdílé fún fámìlì ni bàbá ṣí fún kì í ṣèwọ ni wọ́n ṣí fún. so ìyẹn ládájọ́ ń bá ọmọ bàbá àkọ́bí ọmọ bàbá tó ń jẹ́ Chijioke tó dúró síbẹ̀ yẹn òun náà ń bá sọ̀rọ̀. so ẹ jẹ́ àgbọ̀ ohun tó ń sọ ẹ má gbàgbé bá wa like o ẹ bá wa like ẹ dẹ̀ bá wa share ẹ bá wa share. so ibi tájájọ́ ti ní ohun tó fẹ́ sọ ń bẹ̀ ni pé ìgbà tí pé pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá sọ kalẹ̀ ń ṣe pé adájọ́ ní àwọn wo ìwé tó kọ sílé ẹjọ́ pé nítorí ìgbà tó bẹ̀rẹ̀ tó kọ ìwé pé ta ló máa jẹ́ olórí àti gbogbo ẹ̀ orí ibẹ̀ ni adájọ́ wà torí adájọ́ náà láti kàwé tó kọ́kọ́ kọ because ọ̀rọ̀ lè dé wájú ẹjọ́ ń sìn kó máa wò pé kó máa wò báwọn ṣe máa yí i kò kí ń easy láti yí níwájú adájọ́ ìyẹn lé adájọ́ ń sọ ń sìn. bàbá ní àwọn ló yẹ káwọn jẹ́ olórí. bàbá ní bó ṣe yẹ kó wà báwọn ṣe jọ sọ ni pé àwọn ló yẹ káwọn jó lórí ẹni tó ní bísínẹ́sì gangan ẹni tó kówó lẹ̀ then àwọn yòókù máa wà lábẹ́ àwọn ni. adájọ́ wa ní ìgbà wo náà lọ fi wá pààrọ̀ ẹ̀ di pé ọmọ ẹ̀ ló wá jẹ́ olórí. ìyẹn náà ń try láti because ọmọ bàbá ó fúnra ẹ̀ ní 80%. ìyàwó ẹ̀ tí wọn ò jọ ìyàwó ẹ̀ ò sí mẹ́ngbà tí òun àti bàbá àti businessman yìí ń sọ ọ̀rọ̀ bísínẹ́sì ó wá lọ fàyàwó ẹ̀ wọ̀ ó wá fún ìyàwó ẹ̀ ní 10%. bàbá tó lówó ẹ̀ gangan ó wá fún bàbá ní 10%. bí bàbá ṣe kí nìyẹn businessman yìí wá ń dáhùn pé nígbà tó ń rẹ́gísítà pé àwọn mẹ́ta ni bàbá ọmọ àkọ́bí ọmọkùnrin èyí tó ṣèkejì ọmọkùnrin àwọn mẹ́ta yẹn ni òun lélẹ́yìn sọ níwájú ìyẹn Mr. Paul businessman yìí òun sọ níwájú adájọ́ báyìí nísìn. mani wá ń dáhùn pé nǹkan míì tún jẹyọ pé nítorí ọmọbìnrin kan wà pé ọmọbìnrin yẹn ó dàpọ̀ ọmọ bàbá ni pé yẹn wá dáhùn pé òun ò fẹ́ ní bísínẹ́sì ṣe pẹ̀lú ẹ̀gbọ́n òun ọkùnrin pé òun ò fẹ́ kọ́rọ̀ owó da àwọn méjèèjì pọ̀ òun yẹn ń ṣàlàyé ń bíbá ẹ jẹ́ a máa gbọ́ lọ. adájọ́ wá béèrè pé ó ń lo àwa pé kó porúkọ wọn àwọn wo ló ń jẹ́ àwa wá dáhùn pé àwọn táwọn jọ gbìmọ̀ pọ̀.
wọ́n wá ń béèrè lọ́wọ́ pé so ni adájọ́ wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ńbo lẹ ti jọ jókòó tẹ́ ti jọ sọ pé ọmọ bàbá máa gba 80%, ibi tẹ́ ti jọ pín ní percentage òun ládájọ́ ń bi wọ́n lọ́wọ́ yìí sí. ẹ jẹ́ a máa gbọ́ lọ, ẹ bá a láìkí o. adájọ́ níbo lẹ ti jọ sọ, bàbá wa dáhùn pé bàbá ní àwọn fi pépà lẹ̀ pẹ̀lú ọ̀gá ẹ̀ ìyẹn businessman yìí, àwọn dẹ̀ ní ìgbàgbọ́ pé àwọn làwọn máa ní at least owó tó pọ̀ jù, percentage àwọn máa gọbọi sókè, at least àwọn ń fọkàn sí pé at least àwọn á ní 70%. òun ni bàbá ń try láti ṣàlàyé báyìí sí, ẹ jẹ́ a máa gbọ́ lọ. So bàbá wa dáhùn pé àwọn wá ń wò pé at least tí àwọn bá mú 70 ó lè pín 30 yòókù bó ṣe fẹ́ pín, pé báyà á mú 20 á fún ìyàwó ẹ̀ ní 10. òun ni bàbá ń sọ báyìí ń sìn. So ẹ jẹ́ a máa gbọ́ lọ. bàbá wa ní ó wá lọ pààrọ̀ gbogbo nǹkan lẹ́yìn òun. bàbá ní kó kàkà kó fi pé gbogbo ìgbà táwọn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó fi pépà hàn àwọn, ṣe ló bẹ̀ sí ní sápamọ́ ń sá kiri, ń sápamọ́ ń sá kiri. So so adájọ́ wá ń béèrè lọ́wọ́ wọn pé nígbà tẹ́ fẹ́ rẹ́gísítà iléeṣẹ́ yìí, adájọ́ lọ́ọ̀yà yín tí ẹjọ́ jókòó, ibo lẹ ti jọ gẹ̀ẹ́tì percentage tó wà lórí ìwé, tó ní percentage tó wà lórí ìwé ó lọ́mọ bàbá 80, bàbá 10, ìyàwó òun 10. ibẹ̀ yẹn lájájọ́ fẹ́ kó tú síta fún òun kó yé òun, because bàbá tó kówó lẹ̀ gangan bàbá ti ṣàlàyé pé nǹkan tóun rò nípa at least ó yẹ kó lè fún òun ní 70, kí ọmọ òun àkọ́bí yẹn kóun àtìyàwó ẹ̀ pín 30. so orí ìyẹn ni, so adájọ́ wá ní òkè ibẹ̀ yẹn ti yé òun sí, but ẹni tó lọ register company yẹn ni businessman yẹn, torí òun ló mọ̀ nípa business yẹn. so ibẹ̀ ni adájọ́ ní kó ṣàlàyé fóun, wọ́n wá ń béèrè lọ́wọ́ businessman Mr. Paul kó ṣàlàyé báyìí bá ṣe ń wí. báwo lẹ ṣe conclude, báwo lẹ ṣe break it down. ìyẹn ní ilé wọn làwọn ti jọ sọ. ok arákùnrin wa ń dáhùn pé ibi táwọn ti jọ sọ ilé bàbá làwọn ti jọ sọ. ó ti yé mi báyìí ń sìn. so wọ́n ní ilé wọn náà ti jọ sọ, wọ́n ní bọ́sẹ̀ ṣe jọ sọ yẹn pé pépà tí wọ́n forward sí everybody, percentage yẹn wà lórí pépà tí wọ́n forward sí everybody, pé inú àkáǹtì ibi tó san àwọn owó yẹn sí percentage wà níbẹ̀, wọ́n kọ sí. pé nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kó tó di pé wọ́n fẹ́ sign lẹ́yìn kó tó di pé wọ́n fẹ́ sign ìwé yẹn, pé arákùnrin tá à ń wòye ọmọ bàbá Chijioke kò gbé ìwé yẹn wá fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ rí. ohun tóun try láti sọ nìyẹn, kò gbé ìwé yẹn wá fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ rí. báwo ló ṣe wá sign ẹ̀ làwa mọ̀ báyìí ń sìn. so adájọ́ ní wọ́n ti dojú ọ̀rọ̀ yìí rú, but bàbá nídìí owó ẹ̀ báwọn ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀.
so bàbá wa dáhùn pé ohun tí ọmọ yẹn gbèrò tẹ́lẹ̀ ni pé káwọn máa fún bàbá yẹn ní 2 million mílíọ̀nù méjì lọ́dọọdún ṣé ó mọ̀ pé kí bàbá ẹ̀ tó yọjú làwọn gẹ́gẹ́ bí adájọ́ ti sọ fún pé kò lè ṣeé ṣe but nísìnyí owó bàbá yẹn àwọn fẹ́ kó send ẹ̀ kó transfer ẹ̀ sínú àkáǹtì bàbá báwọn ṣe ń sọ̀rọ̀ yìí pé torí ọ̀rọ̀ yẹn ó ti dojúrú àwọn ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ mọ́. so ní lẹ́yìn ìgbà tó adájọ́ sọ̀rọ̀ tán ní Chijioke bá sọ fún adájọ́ pé bàbá òun lówó yẹn pé kì í ṣe pé báyọ̀ owó tó fẹ́ gbó lówó yẹn ni adájọ́ wá ní kò ní ṣe pẹ̀lú ẹ̀hún ló lówó ẹ̀ tó bá lóun fẹ́ gbà ní sẹ́ńsìn báwọn ṣe ń sọ̀rọ̀ ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin ni kò dá owó ẹ̀ padà fún owó ẹ̀ ni pé kò. so ọmọ bàbá tó ń dá ọgbọ́n ó ní ṣé kóun fún ní owó yẹn láti fi san gbèsè yẹn ni àbí káwọn kó sínú business yẹn kóun máa yọ fún so that ni adájọ́ bá dá dúró pé kó dúró. so ni nǹkan tóun rò tẹ́lẹ̀ ni pé 20 million yẹn kóun kó padà sínú business kóun yìí máa lò máa fi rànnù business ládájọ́ bá sọ fún pé rọ́ọ̀kù sóhun tó jọmọ́ bẹ́ẹ̀ pé 20 million nínú owó yẹn wàá dá padà fún bàbá kò dẹ̀ sí bó ṣe máa dá padà wá kó padà wá bá ẹ mọ́ owó bàbá ni bàbá dẹ̀ ti kọ́ọ̀lù fún owó yẹn so kì í ṣe owó tó máa padà wá sínú àpò ẹ mọ́ so ẹ jẹ́ a máa wo. wọ́n ní àfi tí bàbá bá wá sọ pé òun fẹ́ kówó yẹn padà sínú bísínẹ́sì yẹn wọ́n ní ìyẹn láàrin ìwọ àti bàbá ẹ̀ ni wọ́n ní nísìn báwọn ṣe ń sọ̀rọ̀ báwọn ṣe àdírẹ́sì ẹ̀ báwọn ṣe ń bẹ sọ̀rọ̀ ńsìn. ó lóun lè yọ̀ǹda 5 million nísìn wọ́n wá nígbà ó lè yòókù ló tún fẹ́ yọ̀ǹda yòókù. wọ́n ní bó jẹ́ lómìn ní ìsìn àwọn tó wà ń ta tọ́wọ́ wọn bá rí 10 million ilé ayé wọn á yí padà. wọ́n ní ṣogbá ariwo ṣogbọ́ báwọn èèyàn ṣe kùn nínú ilé ẹjọ́. pé táwọn kan bá rí 10 million ilé ayé àwọn á yí padà o. wọ́n nígbà míì ẹ̀ kì í more tọ́lọ́run ṣe fún yín tẹ́ bá róbì tó gbéra abẹ́ni tó ṣe yín láàánú. ló bá dáhùn ló bá ní ọ̀rọ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ní adájọ́ bá ní ìwọ náà bójú wo bàbá ẹ̀ tó dẹ̀ ń bá fa owó ẹ̀ lórí owó ẹ̀ dẹ̀ wo èjì ẹ̀ ó ní ó tiẹ̀ dúpẹ́ pé kò béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni bá jẹ́ ará ta ni ó máa gba gbogbo owó yẹn lọ́wọ́ ẹ̀ ni ó nítorí pẹ̀lú gbogbo percentage interest everything ó ló máa gbà lọ́wọ́ ẹ̀ ó máa gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ láti san. ó lóun máa fún bàbá òun ní 5 million sí tó tọ́dún bá parí òun á fún 5 million. adájọ́ bá ní àǹkà àwọn fẹ́ mọ̀ ń sí pé èlò ló ní gangan. wọ́n ní kó ṣọ́ra torí o ti ń tì mí ó dẹ̀ ní kò ní láìkí ohun táwọn máa ṣe fún ẹ wọ́n lè lò ló wà lọ́wọ́ ẹ báyìí. wọ́n ní ṣe mọ̀ pé àwọn gan lè wádìí. bàbá ní gbogbo tó ń san yẹn ọ̀kan kó fóun ní 20 million kóun dá owó báǹkì padà. bàbá ní kì í ṣọmọ tí wọ́n lè jẹ́rìí fún ejò ni kò ṣe nẹnu fún. wọ́n ní àwọn rìlíìsì chẹ́ẹ̀kì wọ́n ó lọ já chẹ́ẹ̀kì gbà pé kì í ṣọmọ gidi. wọ́n ní àwọn gbé 50 million sílẹ̀ ìwọ ó gbé bẹ́ pé kì í ṣọmọ gidi. bàbá ní kì í ṣọmọ téèyàn lè jẹ́rìí fún. káì adájọ́ ní kó lọ tún wà rẹ̀ ṣe
bàbá lòun ti wà ní business fún 30 years ó lóun ní mánéjà kan tó ń bá òun ṣiṣẹ́ fún 30 years pé máa yẹn kò gbé òun nọlẹ̀ rí kò dójú tì òun rí. ó ní torí iléeṣẹ́ òun tó jóná ń gbà yẹn pé Bank of Industry sódà pé insurance wọ́n wá pay 250 million padà fún bàbá nǹkan gbàkà wo maybe bàbá tún ṣe other business àbọ̀ fi kọ́lé pé owó tí ò tówó 50 million táwọn wá kó fún ẹ kó dẹ̀ sọ àwọn doníyẹ̀yẹ́ ń gbòòrò ó dójú táwọn ń gbòòrò bàbá ní kó bára ẹ̀ dà sọ́hùn bàbá ló lè ní ẹ ó lè ní ẹ adájọ́ ní nǹkan méjì làwọn fẹ́ sọ fún ẹ. wọ́n ní bàbá adájọ́ ní ó mọ̀ pé owó yẹn bàbá ẹ ló ní. lòun wá dáhùn pé bàbá yẹn fún un lówó ìyẹn wá dáhùn bàbá adájọ́ ní tó bá fún ẹ lówó tó bá ti wá sọ fún ẹ pé òun nídìí iye kan nu owó yẹn ṣètò ẹ̀kọ́ ni gẹ́gẹ́ bí ọmọ láti fún bàbá ẹ lówó. bàbá lòun ò fẹ́ kó bá kó ṣe olórí lórí nínú bísínẹ́sì yẹn. bàbá ní kó kúrò nínú iṣẹ́ yẹn kó lọ wá tiẹ̀ tó máa ṣe póun ò fẹ́ rí nínú ẹ̀ mọ́. bàbá ní kó máa lọ ẹ máa wojú ẹ̀ gan bó ṣe ń ṣe eléyìí gan lè pa bàbá ẹ̀. bàbá wá dáhùn pé ó rò pé òun máa kú ni. bàbá lòun ní stroke fún ọdún 4 lòun ti ń go through stroke ọmọ yìí ó bàbá dẹ̀ ń rògùn bàbá ní ìdówó bàbá dẹ̀ jẹ báǹkì ń gbèsè arákùnrin yìí ò tiẹ̀ mira ó sá lọ fi bàbá ẹ̀ lẹ̀. ó ní bàbá ní ó ti kọjá ọdún kan sìn pé kò mówó yẹn wá kò dá sáwọn kò yọjú. bàbá láwọn rẹ́gísítà fún ìdílé àwọn ní fáwọn ọmọ àwọn fún fámílì àwọn. bàbá ní àwọn fẹ́ kó kúrò nù bísínẹ́sì àwọn pé kò kì í ṣọmọ téèyàn lè gbé nǹkan lé lọ́wọ́ owó àwọn làwọn fẹ́ gbà. bàbá ní 20 táwọn béèrè gan àwọn kan fi ṣírò ni. ìyá wọn làwọn bẹ adájọ́ wọn kọ́ bá òun gba bísínẹ́sì òun lọ́wọ́ ẹ̀ kọ́ dẹ̀ bá òun gba owó òun lọ́wọ́ ẹ̀ pé gbogbo èjì ẹ̀ pé kò tí ì pé 40 bó ṣe wà yẹn o pé àwọn tí ń struggle àwọn táwọn jẹ́ bàbá 85 years làwọn ti bẹ̀ sí ní struggle pé ó dà pé bàbá 85 years ni bàbá ń sìn ó ti pẹ́ táwọn ti bẹ̀ sí ní lo àjámọ̀ táwọn fi gbéra wọn dé lẹ́gùn táwọn wà. wọ́n ní kó fún àwọn lówó àwọn padà àti business àwọn. adájọ́ ní ẹ̀jẹ̀ ni ó ẹlẹ́tọ̀ọ́ sí ohunkóhun tẹ́ bá sọ ẹ mọ̀ ju àwọn lọ. wọ́n ní nígbà kan ẹ nígbàgbọ́ lórí ẹ̀ pé bọ̀tún tó wá ṣẹlẹ̀ ń sìn. bàbá wa ní àwọn ní ọmọ Yorùbá kan tó jẹ́ pé máníjà wọn ni pé ó ti ń bá wọn ṣiṣẹ́ fún 30 years pé kò dẹ̀ dá àwọn rí pé owó àwọn làwọn need. Ọlọ́run fún wa lọ́mọ tó yàn gan ọmọ tí ò ní dójú tì wá ọmọ tí ò ní ọmọ gbàjẹ́ ń sinmi Ọlọ́run má jẹ́ kó yálé wa o. bàbá ní láti ọdún kan sí àbọ̀ ń sì ṣó tí fún àwọn ní ohun tó ń jẹ́ náírà kan. wọ́n ní kí lorúkọ iléeṣẹ́ náà. ó ti bọ́ lọ́wọ́ ẹ̀.
mo rò pé ó fẹ́ kí ó ń rò pé bàbá ti dàgbà, bàbá ò ní pẹ́ kú kóun lè gbowó já kóun máa ṣe big boy káàkiri. Ọlọ́run jù wọ́n lọ, àṣebàjẹ́ Ọlọ́run ò jọ yín. So adájọ́ wá fẹ́ dìde báyìí ń sìn, adájọ́ fẹ́ wọnú kóòtù lọ, wọ́n fẹ́ lọ make call, wọ́n fẹ́ lọ pe CBN òṣìṣẹ́ ìjọba ni, adájọ́ òṣìṣẹ́ ìjọba ni, kò sóhun tó fẹ́ wá tí wọn ní mọ̀. So wọ́n ti lọ pe CBN, wọ́n ti lọ get information, so adájọ́ ti padà wá báyìí sí, adájọ́ fẹ́ wá sọ ohun táwọn fẹ́ sọ. Adájọ́ ní àwọn find out ní orí kọ́ ìwọ ọlọ́ agbára dà ẹ bá mi like, ẹ bá mi share. Tẹ́ bá mọ ẹ̀yin Yorùbá ẹ miss big time, àgàgà ẹ̀yin tẹ́ gbọ́ èbò ẹ miss big time. Tẹ́ bá mọ àwọn nǹkan tí mo ti rí nínú justice court tí mo ní no mo láti ṣe Yorùbá kí n gbé síta fún yín. Adájọ́ wá wọnú ọ́fíìsì ló lọ pé ibi tó ti ń tẹ owó, ilé ìjọba ibi tó ti ń ṣe owó, ó lọ pè wọ́n sọ fún níye tó wà ní àkáǹtì. Wọ́n sọ pé nínú àkáǹtì yẹn ó ní over 30 million nínú àkáǹtì yẹn. So adájọ́ ò fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kó má túbẹ̀ sí máa purọ́ òṣì kan, so adájọ́ lọ fún rẹ̀ find out. So now adájọ́ wá fẹ́ fi òfin sílẹ̀, ẹ jẹ́ àjọgbọ́. Ẹ bá mi like, ẹ bá mi share o, ẹ bá mi like, ẹ bá mi share. It's very interesting. Ẹ bá mi like, mo ń gbọ́ o. Adájọ́ ní ìrọ̀rùn o lè yọ 20 million kúrò ní àkáǹtì yẹn. Ẹ jẹ́ ń gbé tuntun sí létí. Ọlọ́run má fún wa lọ́mọ òṣì o, ọmọ tí ò láàánú, ọmọ tí ò káàánú òbí. Adájọ́ ní àwọn wá find out pé pépà tí bàbá ń dúró ní ọjọ́ kìíní kí wọ́n mú wá kó àwọn sign, arákùnrin yóò mú pépà yẹn wá fún bàbá ẹ̀ láti sign, òun nìkan ló ní signature, òun nìkan ló ju ọwọ́ lù ú. Ó dà pé mò ń pariwo sọ pé ẹ má bínú bó ṣe ká mi lára ni o, pé òun nìkan ló ju ọwọ́ lù ú. Bísínẹ́sì torúkọ èèyàn mẹ́ta wà, ìwọ nìkan ló ju ọwọ́ lù ú. Adájọ́ láti máa fi yé pé àwọn fún ní 24 hours 24 hours títí ọjọ́ kejì. Ẹ jẹ́ àgbọ̀tán 24 hours. So adájọ́ fún ní 24 hours pé kó wá nǹkan ṣe sọ̀rọ̀ àkáǹtì yẹn, number 1 kó dẹ̀ dáwó bàbá padà. Adájọ́ ti parí, wọ́n ti parí ẹjọ́ o. Bí bàbá ṣe yege nìyẹn, bí bàbá ṣe yàn tó yege nìyẹn. Ẹ wo ẹ ṣeun gan-an, Ọlọ́run á máa tún lè yín ṣe. Ọmọ burúkú ò ní yálé yín o, àní ṣẹ̀ṣẹ̀ gbé o. Ọmọ tó máa láàánú wa lọ́lọ́run máa fún wa o, àní pọ́mọ, àní ọmọ tó máa dójú tì wá ní ìgboro, ọmọ tó máa ṣe wá yànmọ̀yànmọ̀ báṣabàṣa ní ìgboro, Ọlọ́run ní jẹ́ kó yálé wa o. So bí justice court tèmi ìṣe lọ nìyẹn o. So wọ́n ti ní kó transfer owó bàbá ẹ̀ padà, and again ohun tó ti wá jẹ́ kí gbogbo ẹ̀ dùn yán báyìí ni pé bàbá ti wá mọ̀, everybody ti mọ̀ pé òun nìkan ló ju ọwọ́ sínú ìwé yẹn, òun nìkan ní business èèyàn mẹ́ta kọ́ mọ́ máa wá bó ṣe máa jẹ bàbá ẹ̀ run. So businessman ní inú òun dùn gan-an tí gbogbo ẹjọ́ yìí ó wá ní ojú báyìí sí, gbogbo ẹ̀ tí lójútùú, pé torí wọ́n ń kó òun náà mọ́ rógà tẹ́lẹ̀ ni pé òun náà pẹ̀lú ọmọ bàbá náà jọ ń lu bàbá ní jìbìtì. Ó nínú òun dùn lọ́wọ́ yìí pé òun ò lọ́wọ́ ńbẹ̀, òun ò lẹ́sẹ̀ ńbẹ̀, pé inú òun dùn. So ẹ jẹ́ agbọ́n tó tún fẹ́ sọ. Wọ́n ní ọ̀rọ̀ yìí ti pẹ́ jù lórí ilẹ̀. Ẹni tó ṣoore fún tó yẹ kó dúpẹ́, pé ó dẹ̀ ti wá kọ́ àwọn sí gbèsè. Wọ́n láwọn ò san kọ́bọ̀ táwọn fi rí judgement ní bíbá, àwọn ò san kọ́bọ̀. Kí ló sọ náà?
kí ló sọ náà? Mi gbọ́n tọmọ yẹn sọ, ẹ má bínú, màá fẹ́ fa padà sẹ́yìn díẹ̀, mo fẹ́ gbọ́n tọmọ bàbá sọ. ọmọ bàbá ní ẹ̀rọ ojú ẹ̀ lásán bẹ́lẹ̀ yìí bí ò bá rò bàbá ẹ̀ gbé gan-an ritual afẹ́ lè ṣe ritualist, afẹ́ lè máa pààyàn, ojú ẹ̀ dá, ojú ẹ̀ dá, kò láàánú, mi ìráàánú lójó lára arákùnrin, mi ìráàánú. Wọ́n lọ́hùn má jẹ́ kí irú ẹ̀ yálé mi o, má jẹ́ ó yálé ọmọ mi o, má jẹ́ ó yá ìdílé mi o. N tó ń sọ bẹ́ẹ̀ ni tó ń sọ ni pé adájọ́ yẹn dáadáa, wọ́n dá bó ṣe yẹ kí wọ́n dá náà dá, so ohun tó kò ṣáàlì kankan sọ jù yẹn náà lọ. So arákùnrin ní òun ti kẹ́kọ̀ọ́ púpọ̀ báyìí o. Wọ́n ní kéèyàn má jẹ́rìí anybody. Wọ́n ní báwọn ṣe ń sọ̀rọ̀ yóò yìí jà wọ́n lówó. Wọ́n ní lẹ́yìn táwọn ti ná gbogbo 50 million yẹn, táwọn tó wá fi owó látàpò òun fi kún. Wọ́n ní inú owó àwọn, wọ́n ní kódà wọ́n ní kò fáwọn ní ìdí tí ò ṣe fún àwọn lówó tàwọn tó wà nú ẹ̀. Exactly, ibi tí mò ń lọ nìyẹn. So arákùnrin yìí wá dáhùn pé bísínẹ́sì tá à ń sọ yìí pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló mèkì 1.6 million, ẹ máa wọ ọmọ ọ̀dájú, ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló mèkì 1.6 million, 1.6 million tó mèkì lọ́sẹ̀ọ̀sẹ̀. Ọmọ yìí náà ló sọ pé òun máa fún bàbá ẹ̀ tó kówó sílẹ̀, ó láti máa sọ pé òun máa fún bàbá òun ní 2 million lọ́dọọdún. Irú ọmọ wo ló kúnlẹ̀ ayé ìsìnkọ́ lọ́hún ṣàánú. 1.2 million bàbá ẹ̀ tó kówó lẹ̀, tó rán ẹ lọ, tó mọ̀ pé ó ṣẹ̀ ṣèyàwó, ó tún fún wa àtìyàwó àtọmọ lóúnjẹ. Ẹ wò ẹ̀kọ́ lélẹ̀ fún gbogbo òbí o. 1.6 million weekly lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ mọ iye tí yẹn fẹ́ jẹ́ lọ́dún ni. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ 1.6 million, ara dẹ̀ ń já mi jẹ. Ó lóun ti kẹ́kọ̀ọ́ láti máa ti kẹ́kọ̀ọ́ láti káwọn sẹ́tù gbogbo ohun tó wà nílẹ̀, pé káwọn sẹ́tù ẹ̀ bó ṣe yẹ káwọn sẹ́tù ẹ̀. Ó tàn ọ́. Kó tiẹ̀ lè sọ̀rọ̀ síta. Bàbá wọ́n ló jí owó àwọn, ó da àwọn, ó rò pé àwọn máa kú.